àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Kwara fọ́nmọ́ pé ẹnikẹ́ni kò gbọdọ̀ gba Sunday Igboho lálejò mọ́ fún bí àbẹ̀wò rẹ̀ ṣe tàbùkù gómìnà ìpínlẹ̀ Kwara lórí ètò ààbò. Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, ti ké sí ìjọba láti fi ọ̀rọ̀ ìtọ́jú àti ìdàgbàsókè àṣà ṣe àkọ́kọ́ lákòókò àjọyọ̀ ọdún Òkúta nípínlẹ̀ Ondo. Ìyáàfin Rachel Alamu pín ìrírí rẹ̀ àti ẹ̀mí ìmoore lákòókò ìsìn lọ́jọ́ ìsinmi. Ó ní láti ìbẹ̀rẹ̀ ni Ọlọ́run ti wà pẹ̀lú àwọn kó tó di pé ojú ọjọ́ bẹ̀rẹ̀ sí dúdú lẹ́yìn ọ̀sẹ̀ keje lákàtà àwọn ajínigbé. Afúnfèrè gbajúgbajà olórin Fuji K1 ti jáde síta láti tọrọ àforíjì lórí ọ̀rọ̀ ìlù àti orin wọn tó ń fa àríyànjiyàn lójú òpó ayélujára. Ó ní bí àwọn ènìyàn ṣe ń rò ó bẹ́ẹ̀ kọ́ lórí. Tẹ́tẹ́ títa ò lè yí ayé yín padà sí rere, kàkà bẹ́ẹ̀ yóò bá ayé yín jẹ́ ni. Bíṣọ̀bù David Oyedepo ló ṣàlàyé fún àwọn ọ̀dọ́ Nàìjíríà bẹ́ẹ̀. Wàhálà míì tún bẹ́ sílẹ̀ ní Ọ̀ṣun o. Ikọ̀ ọlọ́pàá àti iléeṣẹ́ ọmọ ogun ojú omi gbéná wojú ara wọn lórí àwọn jàǹdùkú tó fẹ́ gba gáréèjì. Bákan náà làwọn tọ́ọ̀gì jí káàdì ìdìbò kó lọ. Ezene Nwanoro, obìnrin tó ní kí ọkọ rẹ̀ wá búra pé kò ní ṣe àgbèrè tó bá ilé wá bá nílùú Canada, tí ń yayọ̀ pé ìyá ọkọ rẹ̀ jáde láyé. Samsudeen Ogunjimi, accountant general ìjọba ní ilé ìgbìmọ̀ asòfin ń retí báyìí láti fi wá wí tẹnu rẹ̀ lórí ohun tó mọ̀ nípa bí owó àjọ PFIPC ṣe wọnú ètò ìṣúná. Ilé ẹjọ́ ti fi agbábọ́ọ̀lù ọmọ Nàìjíríà tẹ́lẹ̀ rí kan sí ẹ̀wọ̀n ọdún 2 fún ẹ̀sùn pé ó gbìmọ̀pọ̀ láti gbé oògùn olóró wọ Nàìjíríà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Kwara fọ́nmọ́ pé ẹnikẹ́ni kò gbọdọ̀ gba Sunday Igboho lálejò mọ́ fún bí àbẹ̀wò rẹ̀ ṣe tàbùkù gómìnà ìpínlẹ̀ Kwara lórí ètò ààbò. Àwọn èèyàn ìlú Ọwá Onírè ní ìpínlẹ̀ Kwara, níbi tí àwọn jàǹdùkú agbébọn ti lé ọ̀pọ̀ àwọn èèyàn kúrò nílùú torí ìkọlù léraléra àwọn agbébọn. Àwọn èèyàn ìlú ọ̀hún ló ti sọ fún àwọn ọba adarí agbègbè náà pé kí wọ́n má ṣe fààyè gba gbajúgbajà ajìjàgbara ilẹ̀ Yorùbá ní Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho lálejò mọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, àrọwà náà wá lẹ́yìn àbẹ̀wò tí Igboho ṣe sí àwọn agbègbè tí àìlera ààbò ti bàjẹ́, níbi tí àwọn ará ìlú náà ti fi ẹnu bà gómìnà Abdulrahman Abdulrazak jẹ́ pé kò ṣètò sí ìṣòro ààbò tó ń burú sí láwọn ìlú náà. Àwọn ará ìlú náà sọ fún Sahara Reporters pé àwọn kan lára wọn tí wọ́n yọ sùtì ẹnu sí gómìnà ní gbangba lásìkò àbẹ̀wò Sunday Igboho sí àwọn náà. Tá ò bá gbàgbé, láìpẹ́ yìí ni Sunday Igboho àti àwọn ọmọ ẹgbẹ́ aláàbò ìró ẹkùn rẹ̀ ṣàbẹ̀wò sí ìlú Ìgbòmínà àti àwọn ìlú míì lábẹ́ rẹ̀ tí ìkọlù àwọn ajínigbé agbébọn ti ìṣẹ̀lẹ̀ bíi Babanla, Ganmu Àìlérí àti Ọwá Onírè, níbi tí wọ́n ti ń bá àwọn aráàlú tí ìkọlù àwọn jàǹdùkú ti kàn pàdé, tí wọ́n sì ṣàbẹ̀wò sí àwọn ìlú tí àwọn ènìyàn ti sá kúrò. Fídíò kan tó tàn kálẹ̀ láti inú ìbẹ̀wò náà fi hàn bí àwọn ọmọ ẹgbẹ́ ààbò ìró ẹkùn ṣe ń ṣàlàyé pé Ọwá Onírè ti di ìlú tí àwọn ènìyàn ti fi sílẹ̀ torí ìkọlù àwọn jàǹdùkú. Nínú fídíò náà, ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ ààbò náà béèrè pé ṣé gómìnà wà ní ìpínlẹ̀ náà fún bí àìlera ààbò ṣe pọ̀ tó yìí, tí ọ̀kan lára àwọn ará ìlú dáhùn pé bẹ́ẹ̀ ni, gómìnà Abdulrazak Abdulrahman ló ń ṣàkóso ìpínlẹ̀ náà. Tí ọmọ ẹgbẹ́ aláàbò ìró ẹkùn náà sì tún tẹ̀síwájú pé a jẹ́ pé gómìnà kò ṣe ohunkóhun láti dá ìṣòro náà dúró ni. Gẹ́gẹ́ bí fọ́nrán fídíò tí wọ́n fi ṣàfihàn ìlú náà, wọ́n ní gbogbo ènìyàn ti sá kúrò torí àìlera ààbò àwọn jàǹdùkú agbébọn. Wọ́n ní ìkọlù àwọn Fúlàní agbébọn ló tú ìlú náà. Wọ́n ní ẹ wo bí ṣọ́ọ̀ṣì àti mọ́sálásí ṣe di ahoro, gómìnà kò sì ṣe ohun kankan láti yanjú ìṣòro náà. Ọ̀kan lára àwọn ará Ọwá Onírè sọ fún Sahara Reporters pé lẹ́yìn tí fídíò náà tàn kálẹ̀, ń ṣe làwọn adarí bínú gidigidi. Ó ní níbi tí àwọn ará ìlú náà ti ń yọ sùtì ẹnu sí gómìnà lórí àìlera ààbò tàn kálẹ̀, èyí ló sì mú kí àwọn adarí ìjọba pàṣẹ pé kí àwọn ọba agbègbè náà ó má gba Sunday Igboho lálejò mọ́. Ó fi kún pé wọ́n ní fọ́nrán fídíò náà bí gómìnà nínú, wọ́n sì sọ pé Sunday Igboho wá sí Kwara pẹ̀lú èrò mìíràn. Wọ́n kìlọ̀ pé bí ẹnikẹ́ni bá tún gbà á lálejò
yóò dojúkọ ìjìyà. Wọ́n tún sọ pé ẹnikẹ́ni tó bá tún yọ sùtì ẹnu sí gómìnà ní gbangba lórí àìlera ààbò yóò rí pípọ́n ojú ìjọba. Ará ìlú kejì náà sọ pé púpọ̀ àwọn ọba agbègbè náà ni kò sí nílùú lásìkò àbẹ̀wò Sunday Igboho. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, àwọn olórí àti àwọn alákòóso tó ní agbára ní Ìlọrin, ìyẹn Ìlọrin Emirate, náà tún ti kìlọ̀ fún àwọn ọba pé kí wọ́n má ṣe ní ìbáṣepọ̀ pẹ̀lú Sunday Igboho. Ó ní àwọn olórí Ìlọrin Emirate sọ gbangba pé kí àwọn ọba agbègbè náà má ṣe jẹ́ kí Sunday Igboho lò wọ́n fún ète ìpolongo orílẹ̀-èdè Yorùbá ní Ìlọrin. Wọ́n tẹnumọ́ pé Ìlọrin jẹ́ Emirate, wọn ò sì ní fi ìdánimọ̀ yẹn ṣeré tàbí gba Sunday Igboho láàyè nítorí wọ́n gbà pé ó máa tàbùkù àwọn Fúlàní àti Ìlọrin Emirate. Àwọn ará ìlú náà sọ pé àwọn ìṣẹ̀lẹ̀ ìkọlù ṣáájú ti mú kí ẹ̀rù máa ba ọ̀pọ̀ ènìyàn nígbà tí àwọn ìkọlù àwọn agbébọn sì ń pọ̀ sí, tí ó sì ti mú kí ọ̀pọ̀ ará ìlú sá kúrò ní ilé wọn ní ọ̀pọ̀ agbègbè náà. Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, ti ké sí ìjọba láti fi ọ̀rọ̀ ìtọ́jú àti ìdàgbàsókè àṣà ṣe àkọ́kọ́ lákòókò àjọyọ̀ ọdún Òkúta nípínlẹ̀ Ondo. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, Ìbà Gani Adams, ti ké sí ìjọba láti túbọ̀ ṣe àtìlẹ́yìn ìdàgbàsókè fún ìrìn àjò àṣà àti ìtọ́jú ogún ìbí àṣà ilẹ̀ Yorùbá. Ó sọ pé bí ìjọba bá ṣe bẹ́ẹ̀, yóò ṣí ọ̀nà fún àwọn àǹfààní ọrọ̀ ajé, dídá iṣẹ́ sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn, yóò sì jẹ́ kí ìpínlẹ̀ Ondo di ọ̀kan lára àwọn ilẹ̀ àṣà tó ṣe pàtàkì jùlọ ní orílẹ̀-èdè. Adams sọ èyí nínú àkọsílẹ̀ kan lẹ́yìn tí ó kópa nínú ayẹyẹ ọdún Òkúta ti ọdún 2026 tí wọ́n ṣe ní Palace Square ní Arigidi Àkókó, ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, bí a bá fi ayẹyẹ Òkúta àti àwọn ayẹyẹ àṣà míì pẹ̀lú àwọn ogún ìbí àṣà wa múlẹ̀ gẹ́gẹ́ bí ohun pàtàkì, yóò mú ọrọ̀ ajé agbègbè náà dàgbà, yóò fa àwọn arìnrìn-àjò wá, yóò sì jẹ́ kí orúkọ ìpínlẹ̀ Ondo túbọ̀ di gbajúgbajà ní orílẹ̀-èdè àti káàkiri àgbáyé. Ó ṣàlàyé pé ìrìn àjò àṣà jẹ́ irinṣẹ́ pàtàkì fún ìdàgbàsókè ọrọ̀ ajé àti àwùjọ. Ó tẹnumọ́ pé ìfọwọ́sowọ́pọ̀ tó ní ètò dáadáa nínú ẹ̀ka yìí yóò mú àǹfààní tó péye wá fún àwọn àdúgbò ní ọjọ́ iwájú. Ó ní bó tilẹ̀ jẹ́ pé àjọyọ̀ Òkúta jẹ́ àjọyọ̀ ẹ̀sìn tí a fi ń bọ̀wọ̀ fún òrìṣà odò Òkúta, ẹni tí wọ́n gbà pé ó ní agbára ìwòsàn tí ó sì ní ipa pàtàkì ṣáájú ìgbà ogun amúnisìn. Àjọyọ̀ náà ti kọjá ìtẹ̀síwájú ẹ̀sìn nìkan, ó sì ti di àfihàn àṣà, ìtàn àti ìṣọ̀kan àwọn Yorùbá. Ní fífi àjọyọ̀ Òkúta wé àjọyọ̀ Ọ̀ṣun Òṣogbo tó ti di olókìkí káàkiri àgbáyé, aṣáájú Yorùbá náà sọ pé àjọyọ̀ Òkúta ní agbára láti di ibi ìgbafẹ́ arìnrìn-àjò àṣà tó lè mú ìdàgbàsókè ọrọ̀ ajé ìpínlẹ̀ Ondo pọ̀ sí. Ó tún sọ pé àjọyọ̀ ọdọọdún náà ti ń fa àwọn àlejò láti oríṣiríṣi apá orílẹ̀-èdè wá, èyí tí ń di àǹfààní iṣẹ́ àti okòòwò fún àwọn oníṣòwò, àwọn oníṣẹ́ ọwọ́ àti àwọn tó ń ṣiṣẹ́ nínú ilé ìtura, nígbà tó sì mú ọ̀pọ̀ mílíọ̀nù náírà wọ inú ọrọ̀ ajé Arigidi Àkókó àti ìpínlẹ̀ Ondo. Adams tún rọ gbogbo àwọn ìjọba ní agbègbè gúúsù ìwọ̀ oòrùn pé kí wọ́n fi ìtọ́jú àti ìdàgbàsókè àwọn ogún ìbí àṣà ṣe àkọ́kọ́, nítorí pé irú ìfọwọ́sowọ́pọ̀ bẹ́ẹ̀ yóò fa àwọn arìnrìn-àjò láti gbogbo àgbálá ayé wá, yóò sì mú ìdàgbàsókè àwọn àdúgbò gbòòrò sí i. Ààrẹ Ọ̀nà Kakanfò náà tún bẹ àwọn ọba ìbílẹ̀ pé kí wọ́n dúró ṣinṣin nínú ìtọ́jú àṣà Yorùbá àti ìgbéga ìṣọ̀kan láàrin àwọn ọmọ Yorùbá, pẹ̀lú àfihàn pé àṣà ní ìpìlẹ̀ ìdánimọ̀ àti ìbágbépọ̀ àwùjọ. Nígbà tó ń sọ̀rọ̀, Zaki ti Arigidi Àkókó, Ọba Yísà Ọlánìpẹ̀kun, gbóríyìn fún Ìbà Gani Adams, Olókun Festival Foundation àti àwọn ọmọ ẹgbẹ́ Oòduà People's Congress fún bí wọ́n ṣe ń fi àjọyọ̀ Òkúta sọ́kàn lọ́dọọdún. Ó wá gba àwọn ará ìlú níyànjú láti máa gbé ní àlàáfíà kí wọ́n sì ṣiṣẹ́ pọ̀ fún ìlọsíwájú ìlú wọn. Alága ayẹyẹ náà, Prince Daniel Ọmọlọ́lá, ṣàpèjúwe àjọyọ̀ náà gẹ́gẹ́ bí ayẹyẹ tó ń fi ìtàn Arigidi Àkókó àti ogún ìbí àṣà Yorùbá hàn ní gbangba. Ó tún pe àwọn ọmọ Àkókó land nílé àti ní òkè òkun pé kí wọ́n dá àpéjọ àṣà ọlọ́dọọdún sílẹ̀ tí yóò dàbí àjọyọ̀ ojúde ọba láti mú ìṣọ̀kan lágbára àti láti gbé ìdàgbàsókè àṣà àti àwùjọ ga. Bákan náà, Ọwá Alẹ̀ ti Ìkàrẹ́ Àkókó ṣàfihàn àtìlẹ́yìn rẹ̀ fún ètò náà. Ó sì béèrè ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Olókun Festival Foundation láti ṣe irú àjọyọ̀ àṣà bẹ́ẹ̀ ní agbègbè ìjọba rẹ̀. Ọba náà tún ṣàlàyé pé àwọn ọba ìbílẹ̀ ní ilẹ̀ Àkókó ti bẹ̀rẹ̀ ìjíròrò lórí bí wọ́n ṣe lè fi àwọn àjọyọ̀ àṣà múlẹ̀ ní gbogbo
àwọn ìlú wọn kí wọ́n lè gbé àṣà Yorùbá ga kí wọ́n sì ṣe àgbéga ìdàgbàsókè ẹ̀mí, àwùjọ àti ọrọ̀ ajé. Ìyáàfin Rachel Alamu pín ìrírí rẹ̀ àti ẹ̀mí ìmoore lákòókò ìsìn lọ́jọ́ ìsinmi. Ó ní láti ìbẹ̀rẹ̀ ni Ọlọ́run ti wà pẹ̀lú àwọn kó tó di pé ojú ọjọ́ bẹ̀rẹ̀ sí dúdú lẹ́yìn ọ̀sẹ̀ keje lákàtà àwọn ajínigbé. Ìyáàfin Rachel Alamu, ọ̀gá àgbà iléèwé girama Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ nípìnlẹ̀ Ọ̀yọ́, ti pín ẹ̀rí àti ìrírí rẹ̀ pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run lákòókò ìsìn lọ́jọ́ ìsinmi ní ìjọ onítẹ̀bọmi Antioch Baptist Church Ògbómọ̀ṣọ́. Ó ní láti ìbẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ náà ni àwọn ti ń rí ọwọ́ Ọlọ́run kó tó di ọ̀sẹ̀ keje tí ilẹ̀ bẹ̀rẹ̀ sí dóyìká. Ó sọ pé ní ọ̀sẹ̀ náà ni àwọn ọmọ ogun bẹ̀rẹ̀ sí pọ̀ sí lẹ́nu iṣẹ́ wọn láti ojú ọ̀run. Ó ní ìṣọwọ́ṣiṣẹ́ àwọn ọmọ ogun náà le tó bẹ́ẹ̀ tí ìbẹ̀rù àwọn ajínigbé ò ṣe pàtàkì sí àwọn mọ́. Ohun tí àwọn ń gbàdúrà fún ni pé kí ohun ìjà láti ojú ọ̀run má ṣe wá sí ibi tí àwọn wà. Ó sọ pé pẹ̀lú gbogbo ewu náà Ọlọ́run dáàbò bò wọ́n bí ó tilẹ̀ jẹ́ pé ibi tí wọ́n wà hàn síta gan-an nítorí àpò ọ̀rá àti koríko lásán ni wọ́n fi bo ara wọn. Ó rántí pé ṣáájú ọ̀sẹ̀ náà àwọn ajínigbé ti sọ fún wọn pé ìjọba ti ṣe ìlérí pé wọn yóò tú wọn sílẹ̀ kó tó di ọjọ́ Ẹtì. Èyí sì mú kí wọ́n ní ìrètí. Ṣùgbọ́n ní ọjọ́ Ìṣẹ́gun nígbà tí ìkọlù láti ojú ọ̀run bẹ̀rẹ̀, àwọn ajínigbé náà bínú. Ní ìparí ọ̀sẹ̀ náà olórí wọn pè mí, ó ní principal Wambi. Ìyáàfin Alamu sọ pé ẹ̀rù bà òun gan nítorí òun mọ ohun tí irú ìpè bẹ́ẹ̀ lè túmọ̀ sí. Nígbà tó débẹ̀ olórí náà ní wo ohun tí ìjọba yín ṣe lónìí, máa pa ọ̀kan lára yín. Ó ní òun ṣubú lulẹ̀, òun sì bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ pẹ̀lú omijé. Òun sọ pé ẹ ti mú 4 lára àwọn ènìyàn mi, 2 péré ló ṣẹ́kù, sí ẹ tún fẹ́ pa ẹlòmíì ni. Ó sọ pé mo mọ̀ pé ìrònú bí wọ́n ṣe pa àwọn 2 tó ti pàdánù ẹ̀mí wọn yóò máa dùn mí lọ́kàn fún ìgbà pípẹ́ ló mú kí n máa bẹ̀bẹ̀. Lójijì ara olórí wọn balẹ̀, ó sì ní kí wọ́n pè mí nígbà tóun bá ń lọ. Lẹ́yìn náà olórí wọn tún béèrè pé ní báyìí tí ìjọba ti ń ṣe bẹ́ẹ̀ kí ni ẹ fẹ́ kí a ṣe. Mo dá a lóhùn pé ohun tí ẹ̀ ń béèrè ju agbára àwọn ẹbí wa lọ. Mo sì bẹ̀ pé kí ó béèrè ohun tí ó ṣeé ṣe fún wa láti rí. Olórí náà dáhùn pé ó dáa, màá fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Mo rò pé ọ̀rọ̀ náà ti parí síbẹ̀ ni, ṣùgbọ́n ní alẹ́ ọjọ́ náà a bẹ̀rẹ̀ sí gbọ́ ariwo bí ẹni pé wọ́n ń gbẹ́ ilẹ̀. Àwọn 2 tó wà lẹ́gbẹ̀ẹ́ mi bẹ̀rẹ̀ sí ké pé màmá, wọ́n ti bẹ̀rẹ̀ sí gbẹ́ ibojì. Ó sọ pé mo gbìyànjú láti tù wọ́n nínú pẹ̀lú sísọ pé bóyá iṣẹ́ mìíràn ni wọ́n ń ṣe, bí ó tilẹ̀ jẹ́ pé èmi náà ń sunkún nítorí gbogbo wọn mọ ohun tí ariwo náà túmọ̀ sí. Ṣùgbọ́n fún oore ọ̀fẹ́ Ọlọ́run ní alẹ́ ọjọ́ kan náà ni àwọn ajínigbé náà kó wa lọ sí ibòmíràn nítorí pé wọn kò lè dúró ní ibùdó àkọ́kọ́ náà mọ́. Olórí ẹgbẹ́ náà tún pè mí, ó sì sọ pé màmá principal sọ fún wọn pé bí wọ́n bá ń pariwo a múra tán láti fi ẹnikẹ́ni rúbọ. Ó ní báwo ni mo ṣe fẹ́ sọ fún ọmọ ọdún kan àti oṣù 3 pé kó má sunkún tàbí fún ọmọ ọdún 2 pé kó má béèrè oúnjẹ. Ó ṣàlàyé pé ní àkókò náà àwọn ajínigbé náà kò lè ṣe oúnjẹ nítorí wọ́n bẹ̀rù pé èéfín yóò fi ibi tí wọ́n wà hàn. Torí náà ebi ń pa gbogbo àwọn. Nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n kó wọn lọ sí ibùdó tó gbẹ̀yìn ṣáájú kí wọ́n tó gbà wọ́n sílẹ̀. Nígbà tá a wà níbẹ̀ lẹ́yìn àdúrà fún òmìnira wa, mo tún bẹ̀ Ọlọ́run fún ohun méjì míì tó ṣe pàtàkì. Àkọ́kọ́ ni pé kí òun má padà sílé òfìfo láì bá ọkọ òun. Ó sọ pé òun mọ bí ìlera ọkọ òun ṣe rí àti pé nígbà tí wọ́n sọ pé ọkọ òun ti dá ìbánisọ̀rọ̀ dúró, òun bẹ̀rù pé bóyá ohun búburú ti ṣẹlẹ̀ sí ni. Nígbà tí wọ́n dóòlà wọn, ó ní òun bẹ̀bẹ̀ pé kí wọ́n jẹ́ kí òun bá ọkọ òun sọ̀rọ̀. Nígbà tí ọ̀kan lára àwọn ọmọ ogun pé ọkọ òun náà lórí fóònù, ó ní nígbà náà ni òun mọ̀ pé Ọlọ́run ti dáhùn àdúrà òun. Ohun kejì tí òun gbàdúrà fún ni ìlera òun. Ó sọ pé ipò tí àwọn wà burú gan, ó sì lè yọrí sí ohunkóhun. Ó ní mò ń gbàdúrà pé kí ibojì mi má wà nínú igbó. Ọlọ́run sì dá mi lóhùn. Ó ṣàlàyé pé ní gbogbo ìgbà tí ẹnìkan bá ń gbóná lára tàbí tí ó rẹ ẹnikẹ́ni, ìbéèrè tí wọ́n máa ń kọ́kọ́ béèrè ni pé bóyá ibà ni tàbí àìsàn mìíràn. Ó sọ pé oògùn tí àwọn ní níbẹ̀ kò ju kóró paracetamol 2 pátápátá rẹ̀ Bosca lọ. Ní ọ̀sẹ̀ tó gbẹ̀yìn ní ọjọ́ Àìkú, lẹ́yìn gbogbo ìṣòro tí àwọn ti kojú ní ọ̀sẹ̀ keje, òun dára nù pátápátá. Ó ní ara gbígbóná bẹ̀rẹ̀
ara mi ń gbọ̀n. Mo pe olórí ibùdó náà mo sì béèrè pé ọ̀gá ṣé mo lè rí kóró paracetamol méjì. Olórí náà fèsì pé kò sí ìṣòro, ṣùgbọ́n obìnrin kan tó wà lẹ́gbẹ̀ẹ́ mi sọ fún mi pé mọ́mì èyí kì í ṣe paracetamol, ẹ má ṣe lò ó. Ṣùgbọ́n mo dáhùn pé Ọlọ́run yóò ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀. Ó sọ pé òun lo oògùn náà àti pé nípasẹ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run ó wá dàbí ẹni pé òun ò ní àmì ibà rárá tẹ́lẹ̀. Ó sọ pé lóòótọ́ ọwọ́ Ọlọ́run ni bí wọ́n ṣe gbà wá sílẹ̀ jẹ́ iṣẹ́ ìyanu gidi. Afọ́nfèrè gbajúgbajà olórin Fuji K1 ti jáde síta láti tọrọ àforíjì lórí ọ̀rọ̀ ìlù àti orin wọn tó ń fa àríyànjiyàn lójú òpó ayélujára. Ó ní bí àwọn ènìyàn ṣe ń rò ó bẹ́ẹ̀ kọ́ lórí. Afọ́nfèrè fún gbajúgbajà akọrin Fuji Wasiu Ayinde tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí K1 The Ultimate Ọláwálé Adékọ̀yà ti tọrọ àforíjì lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lákòókò tí wọ́n ń ṣeré tí ó di gbajúmọ̀ lórí ẹ̀rọ ayélujára tó sì fa ọ̀pọ̀ àríyànjiyàn. Ó sọ pé K1 ò ní ọwọ́ nínú ìtumọ̀ orin tó fa àríyànjiyàn náà. Nínú fídíò kan tó fi sí ojú òpó TikTok rẹ̀ ní ọjọ́ Àìkú, Adékọ̀yà sọ pé òun lòun ní ẹ̀bi gbogbo ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ náà nítorí pé òun lòun túmọ̀ ìlù àlùjọ fún Alhaji K1 nígbà tí àwọn onílù ń lu ìlù náà. Punch Online ti ṣàkọsílẹ̀ tẹ́lẹ̀ pé K1 dojúkọ ìbáwí lẹ́yìn tí fídíò kan fi hàn pé ó ń kọ orin tó mẹ́nuba tó o bá lóyún kóyún sàrà ni ní ọjọ́ díẹ̀ lẹ́yìn tí obìnrin kan Ogechi Elina sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pé akọrin náà fi òun àti ọmọbìnrin wọn tó jẹ́ ọmọ ọdún 12 sílẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ orin náà wáyé lẹ́yìn àwọn ẹ̀sùn wọ̀nyí, K1 kò sọ ní tààrà pé orin náà jẹ́ nítorí obìnrin náà tàbí àwọn ẹ̀sùn rẹ̀. Nígbà tó ń dáhùn sí ìbáwí náà, Adékọ̀yà sọ pé ìlù àlùjọ náà ti wà nínú orin àwọn fún ọ̀pọ̀ ọdún, ṣùgbọ́n láìpẹ́ yìí ni àwọn ọmọ ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí fún ní oríṣiríṣi ìtumọ̀. Ó ní mo fẹ́ bẹ̀rẹ̀ nípa gbígba ẹ̀bi ohun gbogbo tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ náà ní ọjọ́ náà nítorí èmi ni mo túmọ̀ ìlù àlùjọ náà fún Alhaji nígbà tí àwọn onílù ń lu ìlù náà. Mo sì gbà pé ibi tí ọ̀rọ̀ ti bàjẹ́ ni pé ó ṣẹlẹ̀ ní àkókò tó jẹ́ pé gbogbo ènìyàn ń fojú fo ìṣòro tó ń lọ, èyí tí mo sì ń gba ẹ̀bi rẹ̀ pátápátá. Ó ṣàlàyé pé Ayọ̀kúnlé Ayọ̀lówó, ọ̀kan lára àwọn onílù ẹgbẹ́ náà, ló dá ìlù náà sílẹ̀ lẹ́yìn tí ó padà sínú ẹgbẹ́ orin náà àti pé ó ti di ọ̀kan lára àwọn ìlù àlùjọ tí K1 fẹ́ràn jùlọ. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ní ìbẹ̀rẹ̀ ìlù náà kò ní ìtumọ̀ kankan títí di ìgbà tí àwọn ọmọ ẹgbẹ́ olórin náà bẹ̀rẹ̀ sí fún ní oríṣiríṣi ìtumọ̀ lákòókò ìjíròrò ní ọ̀pọ̀ oṣù ṣáájú kí àríyànjiyàn yìí tó wá bẹ̀rẹ̀. Ó ní ìlù tó fa gbogbo àríyànjiyàn yìí kì í ṣe tuntun, a ti ń lò fún ọ̀pọ̀ ọdún láti ìgbà tí Ayọ̀kúnlé Ayọ̀lówó ti padà sínú ẹgbẹ́ wa. Òun ló dá ìlù náà sílẹ̀. Nígbà náà kò ní ìtumọ̀ kankan, ó sì ti di ọ̀kan lára àwọn ìlù àlùjọ tí Alhaji máa ń fẹ́ ní gbogbo ìgbà tó bá gbọ́. Adékọ̀yà tún sọ pé ọ̀rọ̀ tó ń fa àríyànjiyàn báyìí jẹ́ ọ̀kan nínú ọ̀pọ̀ ìtumọ̀ ìlù tí ẹgbẹ́ náà ti dá sílẹ̀ ṣáájú kí ẹ̀sùn tó kan K1 tó di mímọ̀ fún gbogbo ènìyàn. Ó tẹnumọ́ pé K1 kọ́ ló dá ìtumọ̀ ìlù náà sílẹ̀, bẹ́ẹ̀ ni kò mọ nǹkan kan nínú rẹ̀. Ó ní lóòótọ́ ìdí nìyẹn tí mo fi ń ṣe fídíò yìí. Alhaji kò mọ ohunkóhun nípa èyí, kò mọ nǹkan kan nínú ìtumọ̀ náà, kò sì sọ fún wa pé ká sọ ohunkóhun. Ìdí nìyẹn tó fi ń yà wọ́n lẹ́nu pé ẹ ti rí ìtumọ̀ sí ìlù yìí níkẹyìn. Adékọ̀yà tún ṣàlàyé pé ẹgbẹ́ náà ò fi obìnrin náà tàbí ọmọbìnrin rẹ̀ sí ẹlẹ́yà nígbà tí wọ́n ń ṣe eré náà. Ó ní gbogbo wa ń yọ̀ ní ọjọ́ náà, a ò fi obìnrin náà àti ọmọbìnrin rẹ̀ rẹ́rìn-ín, a ò sì tọ́ka sí ẹnikẹ́ni. Àkókò eré àti ìdárayá lásán ni, kò sí èrò búburú kankan nínú rẹ̀. Ó tún tọrọ àforíjì lórúkọ àwọn onílù àti gbogbo ọmọ ẹgbẹ́ olórin náà. Ó sì jẹ́wọ́ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní àkókò tí kò bójúmu. Ó ní ìdáhùn tí a bá rí lórí ayélujára báyìí jẹ́ ohun tí a ti ń retí nítorí ó ṣẹlẹ̀ ní àkókò tó ní ìfarapa púpọ̀, a sì ń tọrọ àforíjì gidigidi lórúkọ gbogbo àwọn onílù àti gbogbo ẹgbẹ́ orin wa. À ń tọrọ àforíjì pẹ̀lú ọkàn títọ́ lọ́wọ́ gbogbo ẹni tí inú ń bí tàbí tí ó ní ìbànújẹ́ nítorí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ jọ̀ọ́ ẹ foríjì wá. Adékọ̀yà sọ pé kò sí ẹni tó fi ipá mú òun ṣe fídíò náà. Ó ní kò sí ìhàlẹ̀ tàbí ipá kankan, kò sí ẹni tó fi ipá mú mi láti ṣe fídíò yìí. Mo ṣe pẹ̀lú òtítọ́ àti ìmọ̀lára gidi. A ní ọ̀pọ̀ ìtumọ̀ míì fún ìlù àlùjọ náà, ṣùgbọ́n a gbà pé ó ṣẹlẹ̀ ní àkókò tí kò yẹ rárá. Ẹ jọ̀ọ́ ẹ gba ẹ̀bẹ̀ wa. Tẹ́tẹ́ títa ò lè yí ayé yín padà sí rere, kàkà bẹ́ẹ̀ yóò bá ayé yín jẹ́ ni.
bíṣọ̀bù David Oyedepo ló ṣàlàyé fún àwọn ọ̀dọ́ Nàìjíríà bẹ́ẹ̀. Olùdásílẹ̀ ìjọ Living Faith Church Worldwide bíṣọ̀bù David Oyedepo ti kìlọ̀ fún àwọn ọ̀dọ́ Nàìjíríà pé kí wọ́n má ṣe gbára lé tẹ́tẹ́ gẹ́gẹ́ bí ọ̀nà láti di ọlọ́rọ̀. Ó sì rọ̀ wọ́n pé kí wọ́n farada ìṣòro kí wọ́n sì ṣiṣẹ́ takuntakun. Nígbà tó ń wàásù ní ọjọ́ Àìkú, Oyedepo ṣàpèjúwe tẹ́tẹ́ gẹ́gẹ́ bí ohun tó lè yí àwọn ọ̀dọ́ kúrò lójú ọ̀nà rere tí yóò sì mú ayé wọn polúkúmuṣu. Ó tẹnumọ́ pé ọrọ̀ àti àṣeyọrí tó péye máa ń wá nípasẹ̀ iṣẹ́ takuntakun ni, kì í ṣe nípasẹ̀ tẹ́tẹ́ títa. Ó ní ẹ̀yin ọ̀dọ́, NaijaBet kì í ṣe ọ̀nà sí ọrọ̀ àti àṣeyọrí. Ẹ jáwọ́ nínú fífi ìpín ayé yín ṣòfò, bẹ́ẹ̀ ni kẹ́ ẹ jáwọ́ nínú fífi àkókò yín ṣòfò. Mi ò jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ tàn mí jẹ rí, ẹ dáwọ́ rẹ̀ dúró. Ìránṣẹ́ Ọlọ́run náà ṣàlàyé pé ìlọsíwájú nínú ìgbésí ayé lè má yára dé nígbà míì, ṣùgbọ́n ó tẹnumọ́ pé àwọn tó bá dúró ṣinṣin lórí ọ̀nà tó tọ́ yóò rí àṣeyọrí tó dájú. Ó fi kún pé ó ṣeéṣe kí nǹkan tó tọ́ lọ́ra, ṣùgbọ́n àṣeyọrí rẹ̀ dájú. Oyedepo tún sọ nípa ìrìn àjò ìgbàgbọ́ rẹ̀. Ó rántí bí obìnrin tó mú wá sí ọ̀dọ̀ Kristi nígbà tó jẹ́ ọmọ ọdún 15 ṣe ní ipa nínú ayé rẹ̀. Ó sọ pé nígbà tóun pé ọmọ 60 ọdún 60 years, òun ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún obìnrin náà, wọ́n sì gbé lọ sí ilé rẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà, èyí tó mú kó sunkún. Ẹ jẹ́ tají lójú oorun, kẹ́ ẹ yé ṣe ilé ayé yín lófò. Ìwàásù náà wáyé ní àkókò tí ọ̀pọ̀ ènìyàn ń ṣàníyàn nípa bí tẹ́tẹ́ ṣe ń di gbajúmọ̀ láàrin àwọn ọ̀dọ́ Nàìjíríà. Ọ̀pọ̀ àwọn olórí ẹ̀sìn àti àwọn alágbèyẹ̀wò ọ̀rọ̀ àwùjọ sì ti máa ń kìlọ̀ pé iṣẹ́ náà lè ní àbájáde búburú lórí ọrọ̀ ajé àti ìgbésí ayé àwọn ọ̀dọ́. Wàhálà míì tún bẹ́ sílẹ̀ lọ́ṣun o. Ikọ̀ ọlọ́pàá àti iléeṣẹ́ ọmọ ogun ojú omi gbéná wojú ara wọn lórí àwọn jàǹdùkú tó fẹ́ gba gáréèjì. Bákan náà làwọn tọ́ọ̀gì jí káàdì ìdìbò kó lọ. Rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ṣáájú ètò ìdìbò gómìnà tó ń bọ̀ sí ń tẹ̀síwájú lẹ́yìn tí a gbọ́ pé àwọn jàǹdùkú ya wọ wọ́ọ̀dù INEC tó wà nílé ẹ̀kọ́ Oyinlọ́lá DC School ní Òkùkù níbi tí wọ́n ti jí káàdì ìdìbò tí àjọ náà pín àtàwọn nǹkan èlò míì lọ. Ìṣẹ̀lẹ̀ náà ló ṣàkóbá fáwọn òṣìṣẹ́ àjọ INEC lásìkò tí wọ́n ń pín káàdì ìdìbò, tọ́rọ̀ sì di ohun tí oníkálukú fẹsẹ̀ fẹ́ kí àwọn jàǹdùkú tọ́ọ̀gì ọ̀hún tó dé. Olùgbé ìlú Òkùkù kan, Gbádébọ̀, sọ fáwọn akọ̀ròyìn pé ṣàdédé làwọn jàǹdùkú ọ̀hún ya wọ ilé ẹ̀kọ́ tí INEC ti ń pín káàdì ìdìbò náà. Gbádébọ̀ ní àwọn jàǹdùkú ọ̀hún yìnbọn sókè tú àwọn èèyàn ká tí wọ́n sì jí àwọn káàdì ìdìbò tó wà lórí àga kó lọ. Olùgbé ìlú Òkùkù náà sọ pé àwọn jàǹdùkú ọ̀hún tó 8 tí wọ́n ya wọ ilé ẹ̀kọ́ tí àjọ INEC ti ń pín káàdì ìdìbò. Ẹ̀wẹ̀, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun, Abíọ́dún Ọ̀jẹ̀lábí, sọ pé kọmíṣánná ọlọ́pàá Ibrahim Gosàn ti bẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀jẹ̀lábí fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kọmíṣánná ọlọ́pàá ti pàṣẹ ìwádìí kíkún lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún àti pé ó fẹ́ káwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ náà fojú winá òfin. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá tún fi dá àwọn aráàlú lójú wípé àwọn ọlọ́pàá kò ní káàárẹ̀ ọkàn láti máa tẹ̀lé òfin bí wọ́n ti ń ṣiṣẹ́ wọn. Bákan náà ni ó rọ àwọn aráàlú láti má fọwọ́ padà òfin lójú. Ẹ̀wẹ̀, ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá wípé wọ́n ṣe ìkọlù sí ọmọ ogun ojú omi kan nílùú Ilé-Ifẹ̀ lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 26 oṣù keje láti tú Kazeem Oyèwálé táwọn èèyàn mọ̀ sí àṣírí ẹni bá sílẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó léwu fún ètò ààbò ìpínlẹ̀ náà nígbà tí ó ké pe ààrẹ Bọ́lá Tinubu àti olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò Nuhu Ribadu láti dá sí ọ̀rọ̀ náà. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lẹ́yìn wákàtí díẹ̀ táwọn jàǹdùkú kan fẹ́ fipá gba ibùdókọ̀ kan lágbègbè Mafia nílùú Ilé-Ifẹ̀ níbi táwọn ti fẹsẹ̀ fẹ́ nígbà tí ìbọn dún lákọ̀lákọ̀. Ohun tí a gbọ́ ni pé àwọn ikọ̀ ológun kò gbà fáwọn jàǹdùkú náà láti rí ibùdókọ̀ náà gbà. Nínú ọ̀rọ̀ rẹ̀, kọmíṣánná fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, Kọ́lápọ̀ Álímì, sọ pé àwọn ọlọ́pàá tẹ̀lé Ẹníbà àtàwọn jàǹdùkú tí wọ́n fẹ́ gba ibùdókọ̀ náà. Ariwo àwọn èèyàn ìlú Ilé-Ifẹ̀ ni pé iléeṣẹ́ ọmọ ogun ojú omi gbọ́ pé wọ́n ti fọwọ́ òfin mú àwọn jàǹdùkú 5. Ńṣe ni ìjọba tún fẹ̀sùn kan kọmíṣánná pé òun ló pe iléeṣẹ́ ọmọ ogun ojú omi lórí fóònù láti tú àwọn jàǹdùkú náà sílẹ̀. Àmọ́ iléeṣẹ́ ọmọ ogun ojú omi sọ pé àyàfi tí àṣẹ bá wá láti òkè làwọn lè tú wọn sílẹ̀. Lẹ́yìn náà níjọba ìpínlẹ̀ Ọ̀ṣun sọ pé kọmíṣánná ọlọ́pàá fi ọkọ̀ 4
kó àwọn ọlọ́pàá láti lọ ṣèkọlù sí ọmọ ogun ojú omi kan. A gbọ́ pé àwọn ọlọ́pàá náà yin tajútajú sáwọn ọmọ ogun ojú omi náà láti fipá tú àwọn jàǹdùkú ọ̀hún sílẹ̀. Bákan náà ni a tún gbọ́ pé àwọn ọlọ́pàá kò gba ìbọn tó wà lọ́wọ́ àwọn jàǹdùkú náà nígbà tí àwọn ọmọ ogun ojú omi fọwọ́ òfin mú wọn. Ìṣẹ̀lẹ̀ yìí ló tún jẹ́ tuntun nínú rògbòdìyàn tó ń wáyé nípínlẹ̀ Ọ̀ṣun ṣáájú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ náà tí yóò wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ tó ń bọ̀ yìí. Ezinne Nwanoro, obìnrin tó ní kí ọkọ rẹ̀ ò búra pé kò ní í ṣe àgbèrè tó bá ilé wa bà nílùú Canada, tí ń yayọ̀ pé ìyá ọkọ rẹ̀ jáde láyé. Ọ̀rọ̀ obìnrin ọmọ Nàìjíríà kan tó ń gbé ní orílẹ̀-èdè Canada, Prophetess Ezinne Nwanoro, tó ní kí ọkọ rẹ̀ ò búra fún ṣáájú kí ó tó darapọ̀ mọ́ nílùú Canada, ti fa onírúurú ọ̀pọ̀ awuyewuye lórí ayélujára fún bí ó ti ṣe ń yọ̀ dáwọ́ ìdùnnú lórí ikú ìyá ọkọ rẹ̀ tí ó pè ní àjẹ́ burúkú. Ní ọjọ́ Ajé Monday ni obìnrin náà Ezinne fi àwòrán ètò ìsìnkú ìyá ọkọ rẹ̀ tó kú, Comfort Nwanoro, hàn lójú òpó Facebook rẹ̀. Ó kọ síbẹ̀ pé àjẹ́ burúkú kan ti ṣubú, ìyá ọkọ mi Comfort Chika Nwanoro lọ sinmi pẹ̀lú àwọn ìwà àjẹ́ rẹ̀ ní ọ̀run àpáàdì. Ó ní àwọn akẹgbẹ́ rẹ̀ míì náà yóò darapọ̀ mọ́ láìpẹ́. Ó ní òun ní ohun ìjà tí Ọlọ́run fi dojúkọ gbogbo àwọn àjẹ́, oṣó àti àwọn ènìyàn búburú, gbogbo wọn ni yóò sì ṣubú ní ọwọ́ òun. Ó tún fi kún pé kí àwọn ẹni ibi ronúpìwàdà báyìí kí wọ́n sì gba Kristi, bí wọn kò bá ṣe bẹ́ẹ̀ wọn ò ní mórí bọ́ nínú ìdájọ́ ikú ní orúkọ Jésù. Ó ní wọ́n ti ṣe òun ní ibi púpọ̀ nínú ayé, wọ́n mọ àyànmọ́ òun, wọ́n sì gbìyànjú láti bàjẹ́, ṣùgbọ́n òun dúpẹ́ pé Ọlọ́run gbé òun níjà. Ó ní àkókò ìfarahàn òun nìyí, kò sì sí ẹnikẹ́ni tó lè dá òun dúró. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ń fún òun ní agbára àti àṣẹ, gbogbo wọn yóò ṣubú ní ọwọ́ òun. Ó ní òun sọ èyí gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run Olódùmarè. Ọ̀rọ̀ tí obìnrin náà sọ yìí ló ti fa oríṣiríṣi awuyewuye lórí ayélujára, níbi tí ọ̀pọ̀ ènìyàn ti ń ṣòfin tótó Ezinne fún bí ó ṣe ń yọ̀ lórí ikú ìyákọ rẹ̀. Ṣáájú ni ìròyìn Punch ti gbé jáde pé Ezinne àti ọkọ rẹ̀ Franklin Chimabu Nworufu di gbajúgbajà lẹ́yìn tí obìnrin náà Ezinne sọ pé ọkọ rẹ̀ gbọ́dọ̀ búra ní gbangba pé kò ní ṣe àṣemáṣe, kó búra gẹ́gẹ́ bí àdéhùn kí ó tó lè darapọ̀ mọ́ òun ní Canada. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, Ezinne ní Ọlọ́run ló pa á láṣẹ pé kí òun ó sọ fún ọkọ òun kó ṣe fídíò kí ó sì jẹ́wọ́ pé bí ó bá ṣe àìsòótọ́ sí i lẹ́yìn tó dé Canada kí ikú pa á. Nínú fídíò náà tó hàn dé lórí ayélujára ní ọkọ rẹ̀ náà Franklin ti sọ pé òun jẹ́wọ́, òun sì ṣèlérí pé bí òun bá dé Canada tí òun sì ṣe àìsòótọ́ sí i kí òun kú ní orúkọ Jésù. Bákan náà ló tún ṣèlérí pé òun yóò jẹ́ ọkọ rere àti bàbá rere fún àwọn ọmọ àwọn. Lẹ́yìn náà Ezinne tún sọ pé ọkọ rẹ̀ ti bá obìnrin míì ní ìbálòpọ̀ lẹ́yìn ìbúra náà. Ó sì fi ẹ̀sùn kàn pé ó ti bá ọ̀kan lára àwọn obìnrin tó ń bá ṣeré sùn. Àtẹ̀jáde mìíràn tó ń fi ń yọ̀ dáwọ́ ìdùnnú lórí ikú ìyá ọkọ rẹ̀ ló ti sọ̀rọ̀ náà. Awuyewuye tó súyọ lórí ọ̀rọ̀ náà làwọn èèyàn ti wá ń sọ nípa rẹ̀ lórí ayélujára. Àmọ́ di àkókò yìí ọkọ rẹ̀ tí í ṣe Franklin Nwanoro tàbí àwọn ẹbí ọkọ rẹ̀ kò tí ì dáhùn tàbí fèsì sí ohun tí obìnrin náà Ezinne sọ nínú àtẹ̀jáde rẹ̀ náà. Samsudeen Ogunjimi, Accountant General ìjọba ní ilé ìgbìmọ̀ asòfin retí báyìí láti wá wí tẹnu rẹ̀ lórí ohun tó mọ̀ nípa bí owó àjọ PFIPC ṣe wọnú ètò ìṣúná. Accountant General ìjọba àpapọ̀ Samsudeen Ogunjimi ni wọ́n retí pé yóò farahàn níwájú ilé asòfin ní ọjọ́ Ajé láti ṣàlàyé nípa ìpín owó inú ìṣúná tó fa àríyànjiyàn fún Presidential Foreign Investment Promotion Council PFIPC, iléeṣẹ́ tí ìjọba àpapọ̀ pè ní ayédèrú. Ìgbìmọ̀ náà tí Yusuf Gadi jẹ́ alága rẹ̀ ń ṣe ìwádìí bí PFIPC ṣe ní ọ́fíìsì ní ilé ìjọba l'Àbújá àti bí wọ́n ṣe ya owó tó tó 1.32 billion naira sílẹ̀ fún wọn nínú òfin ìṣúná ọdún 2026, bí ó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ náà kò ní ìdásílẹ̀ tàbí ìfọwọ́sowọ́pọ̀ lábẹ́ òfin. Àwọn aṣòfin náà ní à ń retí pé wọ́n máa béèrè lọ́wọ́ Ogunjimi bí PFIPC ṣe rí kóòdù ìṣúná ìjọba, èyí tó jẹ́ kí wọ́n lè fi orúkọ iléeṣẹ́ náà sínú ìṣúná ìjọba àpapọ̀ fún ọdún 2026. Ìgbìmọ̀ náà ti gbọ́ ẹ̀rí
látọ̀dọ̀ olórí òṣìṣẹ́ ìjọba àpapọ̀ Didi Wasin Jack, olùdarí báǹkì ilé ìfowópamọ́ àpapọ̀ Nàìjíríà CBN Abdullahi Hamisu àti olùdarí gbogbogbò ọ́fíìsì ìṣúná Tanimu Yakubu bí wọ́n ṣe ń wá bí iléeṣẹ́ náà ṣe ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀tọ́ ìjọba. Ìwádìí tún fa àkíyèsí púpọ̀ lẹ́yìn tí wọ́n mú Adéyẹmí Adéníyì, ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùdarí gbogbogbò àjọ PFIPC. Wọ́n tún sọ pé ó ní òun san 400 million naira nípasẹ̀ alárinà kan fún olórí òṣìṣẹ́ ní ọ́fíìsì ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà láti lè gba ipò náà. Síbẹ̀, ààrẹ ilẹ̀ Nàìjíríà àti Fẹ́mi Gbàjàbíàmílà ti kọ gbogbo ìbáṣepọ̀ pẹ̀lú Adéníyì. Wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń fi ara rẹ̀ hàn láì ní àṣẹ. Wọ́n sọ pé àwọn ò ní ìbáṣepọ̀ kankan pẹ̀lú iléeṣẹ́ náà. Ìgbìmọ̀ náà tún ní ìfẹ́ láti gbọ́ ẹ̀rí látọ̀dọ̀ akọ̀wé ìjọba àpapọ̀ George Akume, ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà Ọlátúnjí Dìsù, mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Bianca Odúmẹ́gun Ojukwu, mínísítà fún ètò ìṣúná àti alákòóso ètò ọrọ̀ ajé Táíwò Oyèdélé àti agbẹjọ́rò gbogbogbò ìjọba àpapọ̀ Lateef Fagbemi gẹ́gẹ́ bí ara ìwádìí náà. Ilé-ẹjọ́ ti fi agbábọ́ọ̀lù ọmọ Nàìjíríà tẹ́lẹ̀ rí kan sí ẹ̀wọ̀n ọdún 2 fún ẹ̀sùn pé ó gbìmọ̀pọ̀ láti gbé oògùn olóró wọ Nàìjíríà. Gbajúgbajà agbábọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí Wukari Ṣẹ́gun George ní ilé-ẹjọ́ ti fi sí ẹ̀wọ̀n ọdún 2 fún ìfọwọ́sowọ́pọ̀ nínú gbígbé oògùn olóró wọ Nàìjíríà láì bófin mu. Bákan náà ni ògbóǹtarìgì oníṣòwò oògùn olóró Ntòrúkà Emmanuel Chinedu ní ilé-ẹjọ́ dá lẹ́bi tí wọ́n sì fi sí ẹ̀wọ̀n ọdún 22 lẹ́yìn tí wọ́n rí i pé ó jẹ̀bi ọ̀pọ̀ ẹ̀sùn gbígbé oògùn olóró wọlé sí orílẹ̀-èdè yìí. Adájọ́ Musa Kakaki ti ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ní Èkó ló gbé ìdájọ́ náà kalẹ̀ ní ọjọ́ Ẹtì, ọjọ́ 24 oṣù keje ọdún 2026. Ó fi àwọn méjèèjì sẹ́wọ̀n ọdún 24 lápapọ̀ nítorí gbígbé oògùn olóró tí ìwọ̀n rẹ̀ tó 7.05 kìlógíráàmù wọ orílẹ̀-èdè láì bófin mu. Gẹ́gẹ́ bí àlàyé láti ọ̀dọ̀ àjọ National Drug Law Enforcement Agency NDLEA ṣe fi hàn, Chinedu ni wọ́n kọ́kọ́ gbé lọ sí ilé-ẹjọ́ ní oṣù kẹsàn-án ọdún 2015 lórí ẹ̀sùn kan ṣoṣo tó ní ṣe pẹ̀lú gbígbé oògùn olóró tó tó 6.25 kìlógíráàmù wọ Nàìjíríà. Ó kọ̀ láti jẹ́wọ́ ẹ̀sùn náà, ilé-ẹjọ́ sì fún un ní bẹ́ẹ̀lì, ṣùgbọ́n ó sá lọ ní àárín ìgbẹ́jọ́, ó sì fi ara pamọ́ fún bíi ọdún 10. NDLEA sọ pé àwọn tún mú Chinedu ní ọjọ́ 24 oṣù kẹfà ọdún 2025 ní pápákọ̀ òfurufú Muritala Muhammed Ìkẹjà ní ìlú Èkó nígbà tó ń gbìyànjú láti wọlé pẹ̀lú 800 gram cocaine nínú ọkọ̀ òfurufú Ethiopian Airlines tó ń bọ̀ láti Addis Ababa. Ìwádìí NDLEA fi hàn pé Chinedu ń bọ̀ láti orílẹ̀-èdè Turkey, ó sì gba Addis Ababa ní Ethiopia níbi tí ó ti gba cocaine náà kí ó tó tẹ̀síwájú wá sí Nàìjíríà. Àjọ náà tún sọ pé ìwádìí fi hàn pé akẹgbẹ́ rẹ̀, ẹni tí ó jẹ́ agbábọ́ọ̀lù ọmọ Nàìjíríà tẹ́lẹ̀ Wukari Ṣẹ́gun George, ó ń dúró dè ní pápákọ̀ òfurufú láti gba oògùn náà. NDLEA sọ pé Wukari, ẹni tí ó ti lò ọ̀pọ̀ ọdún ní Brazil níbi tí ó ti ń gbá bọ́ọ̀lù fún ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù oríṣiríṣi, ni wọ́n tọpasẹ̀ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n sì mú ní ibi ìgbọ́kọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ sí. Àjọ náà tún ṣàlàyé pé nínú gbólóhùn tí Wukari fún wọn, ó jẹ́wọ́ pé nígbà tó ń gbá bọ́ọ̀lù ní Brazil, òun kó oògùn olóró láti Brazil lọ sí Ethiopia lẹ́ẹ̀mejì péré. Lẹ́yìn tí wọ́n mú àwọn méjèèjì, wọ́n gbé wọn lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn 3 tó ní ṣe pẹ̀lú gbígbé 800 grams cocaine wọ Nàìjíríà láì bófin mu. Nígbà tó ń gbé ìdájọ́ náà kalẹ̀, adájọ́ Kakaki fi Chinedu sí ẹ̀wọ̀n 20 ọdún láìsí àyè láti san owó ìtanràn fún gbígbé 6.25 kìlógíráàmù cocaine wọ orílẹ̀-èdè Nàìjíríà. Ilé-ẹjọ́ tún fi ọdún 2 kún láìsí àyè láti san owó ìtanràn nítorí pé
ó bá Ukare gbìmọ̀ láti wọlé pẹ̀lú 800 gram cocaine, èyí tó mú kí ẹ̀wọ̀n rẹ̀ di ọdún 22 lápapọ̀. Ní ti Ukare, ilé-ẹjọ́ fi sí ẹ̀wọ̀n ọdún 2 láìsí àyè láti san owó ìtanràn lórí ẹ̀sùn ìfọwọ́sowọ́pọ̀ náà. Lákòókò ìgbẹ́jọ́, agbẹjọ́rò NDLEA Barrister Adékúnlé Adébájò rán ilé-ẹjọ́ létí pé wọ́n ti mú Chinedu wá síwájú adájọ́ Saliu Seidu tó ti fẹ̀yìntì báyìí ní ọdún 2015 lórí ẹ̀sùn kan náà, ṣùgbọ́n ó sá lẹ́yìn tí wọ́n fún un ní bẹ́ẹ̀lì. Ó bẹ̀ ilé-ẹjọ́ pé kí wọ́n dá àwọn olùjẹ̀bi náà lẹ́bi gẹ́gẹ́ bí òfin NDLEA ṣe sọ. Ní apá kejì, agbẹjọ́rò Chinedu Chief Benson Ndakara àti ti Ukare Chief Emefo Etudo bẹ̀ ilé-ẹjọ́ pé kí wọ́n fi àánú hàn kí wọ́n sì jẹ́ kí àwọn oníbàárà wọn san owó ìtanràn dípò ẹ̀wọ̀n. Ṣùgbọ́n lẹ́yìn tí ilé-ẹjọ́ ṣe àyẹ̀wò gbogbo ẹ̀rí àti àríyànjiyàn tó wà níwájú rẹ̀, ó fi àwọn méjèèjì sẹ́wọ̀n láìsí àyè láti san owó ìtanràn. Ní ìfèsì sí ìdájọ́ náà, alága àti olùdarí gbogbogbò fún àjọ NDLEA Brigadier General Mohammed Buba Marwa retired gbóríyìn fún ilé-ẹjọ́. Ó sọ pé ìdájọ́ náà fi hàn pé ilé-ẹjọ́ sì dúró ṣinṣin nínú ìjà lòdì sí ìṣòwò oògùn olóró àti àwọn tó ń ṣe é pẹ̀lú bí ó ṣe ti wù kí wọ́n fi ara pamọ́ pẹ́ tó. Marwa tún yin àwọn òṣìṣẹ́ NDLEA tó kópa nínú iṣẹ́ náà. Ó ní bí wọ́n ṣe tún mú Chinedu lẹ́yìn tó ti fi ara pamọ́ fún bíi ọdún 10 fi hàn pé àwọn òṣìṣẹ́ àjọ náà ní sùúrù, ìfaradà àti ìmúrasílẹ̀ láti tọpa àwọn tó ń sá fún òfin. Ó tún ṣèlérí pé NDLEA yóò máa bá ilé-ẹjọ́ àti àwọn aláṣẹ mìíràn ṣiṣẹ́ pọ̀ kí wọ́n lè rí dájú pé gbogbo ẹni tó bá kópa nínú ìṣòwò oògùn olóró láìka ipò rẹ̀ tàbí bí ó ṣe ti pẹ́ tó sá fún òfin yóò fi ojú ba ilé-ẹjọ́.